أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد كلما ذكره ذاكروه. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم كلما دخل عن ذكره الكافرون. قلوب آمين. Adúgbò ọ̀dọ̀ Ọlọ́run. Ayé àkíwá Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run tí ó pọ̀ tí kò ní ká láéláé ọlọ́pàá àpò àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam. Àlùbáríkà gbogbo gbà ọlọ́pàá àdéhùwà ìfọ́nìwà Muhammad sallallahu alaihi wasallam. Oríire gbogbo gbà ọlọ́pàá àdéhùwà ìfọ́nìwà Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run àwọn tí wọ́n kọ́ wa أقدم أستاذي على فضل والدي. أقدم أستاذي على فضل والدي. وإنا لدي من والد العز والشرف. وإن لدي من والد العز والشرف. فذاك رب الروح والروح الجوهر. فذاك مرب الروح والروح الجوهر. وهذا مرب الجسم والجسم كالصدف. وهذا مرب الجسم والجسم كالصدف. وهذا مرب الجسم والجسم كالصدف.
Hunaka taw'aman ká bímọ méjì tàbí ká bí ọmọ ẹyọ kan tàbí ká bí ní mẹ́ta tàbí ká tún bí kó jù bẹ́ẹ̀ lọ. Àwọn olùdókòwò láàmì kú wọ́n ti di sáà wọ́n ní bá a ti tọ́jú ọmọ láyé bí ìdíkò ìwúlò bá a ti tọ́jú ọmọ pẹ̀lú àṣẹ tọ́lọ́ kó wúlò láyé kó dẹ̀ wúlò láti yá àyíyámọ̀ ẹ̀dá sì bẹ̀rẹ̀ nínú àkíbà tó wọ́ọ̀lì bẹ̀rẹ̀ láti di ìbẹ̀rẹ̀ àtúbọ̀ lẹ́yìn ìbẹ̀rẹ̀ àkíyámọ̀ òbí ti bẹ̀rẹ̀ wàá lè wọ́n ní bàbá túlù àwòrán àdá. Civilized world àgbáyé tọ́lajú láti kọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ yìí nílẹ̀ àtàyè ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ kékeré ẹ̀yin náà mọ àwọn ọmọ ọdún mẹ́wàá àwọn èèyàn pupa ni wọ́n máa ń dá sọ̀rọ̀ kẹ́kẹ́ tí wọ́n gbà lọ́wọ́ ọmọ ẹ̀ lọ́sẹ̀ ṣé kò sí àká ìlú láti túlò ọwọ́ ẹ̀. wàlá bákì túlù àwòrán àdàkùn kọ́sí yàtọ̀ ìmùlà wọ́n pè ní Hebrew al-Umma ànábì lọ sọ bẹ́ẹ̀ Hebrew al-Umma Hebrew al-Umma làákàlẹ̀ rẹ̀ pọ̀ ní kékeré anta tàtàdéèlà àbúwà àǹkóso ní rasul wàtà nìsà wà kọ́nà hà tòmìnàkọ́nà hà àbẹ̀dá ìbọn àlàs àkọ́nà sọ̀rọ̀ àbẹ̀ òkè àkọ́kọ́ kọ́kọ́ kàfíà. Àwọn ọmọ ọdún wa jòkó káfí kékeré kéwú òbí abọ́mọ́ káwá fi àgbà kéwú òbí bí abọ́mọ́ àṣetàbílá yìí ló wà àgbà ni wọ́n fi kéwú ṣéèkì ayọ̀ sábà sọ́ọ̀lì tafsir kùsà wọ́n ṣe jẹ́ àtàtí wọ́n ń pèlè kò lẹ́tọ̀ àbúrò wọ́n ṣe tó wọ ìdá àwọn àlè kéwú lọ́wọ́ lé kéwú kakoto ye anawa di joli pɛ abi bɛɛ ka kɛ kakoto ye agbára ni wọn fi lọ kéwù ni wọn lè ní dáhùn náà ó kọ mẹ́ta tí wọn padà gbé ìwé Ọlọ́run sọ àwọn ìgbà níbi àyà tí wọn ti náà wò ó mẹ sọbí ìyá kò sí ní akọwé méjì òde àfáà ní àṣẹṣà lè wá sí ìmáàmù yìí làkúlù ìmáàmù yòhánù làkúlù ìmáàmù yòhánù bẹ́ẹ̀ wà láwò gbogbo ìmáàmù kọ́ra ìpèjì ìmáàmù wọ́n yẹ kó lóò tó lẹ́yìn ìṣèpá ẹ̀ wọ́n tó lẹ́yìn ẹ̀ ìmáàmù yìí tí wọ́n tó lẹ́yìn yìí. wọ́n á tọ́jú tùlù àwọn ọ̀dọ́ kún kọ́sí yàtọ̀ ìmúlá kéré. àwọn kan wà tí wọ́n tẹ̀lé ààrùn Muhammad àwọn wà tí wọ́n tẹ̀lé ààrùn Muhammad.
wọ́n ti tẹ̀ láti tọ́jú àwọn ọmọ sàbí ànábì lórí ẹni tọ́jú èmi náà. Ali Muhammad ó kún wọn ní káàdì sí wọn. Alọ́sùwárì gẹ́gẹ́ bí ìgbà tá a bá bímọ, mo ní mú ọ̀rọ̀ lórí ìdí ẹ̀yìn. Ìgbà tá a bá bímọ, ó là fà ṣe bímọ. Àbọ̀ bímọ, bọ́ọ̀ ti kọ́, ọlọ́ọ̀dà yìí wà gbé ọmọ ẹ̀ lọ́wọ́. Wọ́n á ti gbé yọ ṣàdúrà sọ àwọ̀dà tó ń bá àmìlà ọ̀pá. Tọ́ba bẹ̀rẹ̀ lọ́wọ́ wa nínú ìmọ̀ ìjìnlẹ̀ nínú mọ̀lẹ́mọ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì. Pé báwo lọ́wọ́ ṣe ní àlàkàtúndì wàdà àṣìkáàlù wàdà àyíháàtúndì sáà nínú ọmọ nìyà fẹ́ dàgbà kí ló fà tọ́mọ náà dá ọtí. Ìdájọ́ oṣù mẹ́sàn-án sì ní orí tiẹ̀ náà. Ẹ̀tọ́ lé lóṣù mẹ́sàn-án òun náà oṣù mẹ́wàá. Ọlọ́dún kan bẹ káàná ọdún mẹ́ta náà yẹ kò pé kéèyàn ọgbọ́. Ọ̀sọ̀rọ̀ ọdún kéèyàn ọgbọ́ ìyá ọdún mẹ́ta náà ẹ̀ ọmọ pẹ́ẹ́nú kò ní jùmọ̀. Wọ́n lè ra tètè ní tí ó yìí náà ní tí ó mú wà náà òní wá náà ló bí ọpẹ́ náà. Ọmọ wa káyé bàbá tó bí ọmọ. Báwo èèyàn ṣe é lọ sórí omi. Bàbá yẹn ọ̀wá aláìkí ọmọ yẹn àbí ìyá yẹn ọ̀wá aláìkí ọmọ yẹn àṣẹ ọlọ́dún kú bẹ́ẹ̀ gbogbo tí ó da ọmọ ìjọ ọ̀dà ń dé ìmọ̀ àkọ́kọ́ ọ̀sọ́gbọ́ akéde tí ń fà tí ọmọ fi ń da tọ́ àwọn bàbá wa ń yọ ọmọ àti ọmọ tí ìyá wa ti ń bẹ̀ ìlú ọmọ ọmọ ìgbà tó ọgbà bọ̀ torí àwọn ìṣẹ̀dá ní ìgbẹ́ lọ́lọ́wọ́ ọ̀dá bẹ́ẹ̀ lọ́jà tí wípé ènìyàn kìíní àtẹ̀yàn kéjì afọ̀rọ̀ ayé tó máa tó lóòrùn. Àṣetán yóò gbé ọmọ